Ògìyàn EJIGBO Afọláṣadé kú ọdún. Ògìyàn EJIGBO Afọláṣadé kú ọdún o. Àṣàkẹ́ ẹ̀dùn ní kíhun. Aya ọmọ Kẹ́hìndé lèmi kíyẹn o. Ògìyàn EJIGBO màmá fi ń kú mi kú ọdún. Ẹ bá ń ká l'Àṣàkẹ́ o ẹ bá ń kọ́ l'Ògìyàn o ọmọ ewúwìrín màmá Zara ní ẹ bá ń ká Àṣàkẹ́ ọdún màmá aláyànfẹ́ ẹ bá ń ká l'Àṣàkẹ́ ní ìṣọjọ́ ìbí ẹ bá ń ká l'Àṣàkẹ́. Koríko dé èrùwà òde gbòǹgbò òde ẹ̀yin tẹ́ lòdè tó ní ẹ̀dìdè alásàkẹ́ lólódè tó ní kẹfù lóde lò ó. Àṣàkẹ́ ẹ̀dú Afọláṣadé mi aya nínú ilé ọmọ Kẹ́hìndé Ọlátúnjí mọ́ gbẹ́sẹ̀ nìkọ̀ọ̀kan torí wọ́n ló lọ́jọ́ òní o. Àṣàkẹ́ adé màmá kíkù mi ní ń ké sí màmá Zara màmá àyànfẹ́ olúwa mọ̀ dáńgọ̀jọ̀gọ̀ jẹ́ráyé onírà ọ́ débi tí ó ta ọ́ láyé. Ayọ̀ ọmọ Kẹ́hìndé o aláṣẹ àtolùdarí ZYFOK Empire ní gbogbo Amẹ́ríkà koríjú òkèrè ọjà wá sínú ilé. Afọláṣadé o ó yá tẹ́wọ́ rẹ méjèèjì síwájú torí n ó mọ ṣàdúrà fún ọ. Wọ́n láyìíká odókun ò ní pòdó láyé àlọ́kọ́ ọlọ kì í pọlọ lílọ bíbọ̀ rí ò wá nípa ọ. Ògbìngì ọdún lóde tòní níṣẹ́ ni kò mọ̀ ọ́ dán fún ọ. Ó ti báwọn gbíngì ọ̀gẹ̀dẹ̀ káyọ̀dẹ̀ fún ọ lọ́jọ́ gbogbo. Ó ní báwọn bùrìbùrì Àṣàkẹ́ ò ní bùrìbùrì kó ògùjọ́ kẹ̀tìkẹ̀tì láyé. Yóò san kó san àní ẹ fìlẹ̀ ìṣẹ́jú mẹ́ta péré ni ayé ò ní fi wèrè dán wò. Wọn ò ní fàǹgànà dán wò tọmọtọkọ tẹbi tààrà. Àṣàkẹ́ ẹ̀dúmọ̀ gbóhùn ẹnu mi. Wọ́n lábẹ́rẹ́ mú tójú tí mú àṣèdígbò ọ̀nàgbọ̀ alágẹ̀dẹ̀ méjì ń ṣe gbọ̀rọ̀gbọ̀ adíá fún ẹ̀fọ̀n yóò mọ jọba àlọ́ àṣọ lóní kò rí bọ́ọ̀ṣẹ́ kó lówó lọ́wọ́ kínú rí o dùndùndùn káyọ̀ rẹ̀ kún láṣẹ Elédùmarè ọba owó òní sá fún ọ ajé òní rí ọ̀sà burújí àfilé rẹ̀ ṣe bùgbé òwò ajáwé pẹ́pẹ́ lóde tó ní kórìjì ò bá wọn pẹ́ láyé kó dàgbà kó dògbó láṣẹ Elédùmarè ọ̀bọ̀rọ̀ gbogbo tí ń kọ́ lẹ́rìn òwà ní kọ́ ọ lẹ́kún nílé ayé. Alásàkẹ́ ilé ti wáyá o Afọláṣadé o mo lòdìlé àwọn bàbá tó bí ọlọ́mọ nílé dáná lé oṣù kò rí ewu mi ní ọmọ àdálẹ̀ ẹ̀gbìṣu ewùrà wọn léwu ló bí ọlọ́ọ̀tọ́ Àṣàkẹ́ ò gbọ́dọ̀ mú mi ọpẹ́ ọ̀sán Ògìyàn lówó ọ̀dà àgbà ò gbọ́dọ̀ mú ògùrọ̀ ìgbà tó mẹ́mú ọpẹ́ Alásàkẹ́ tó mú ògùrọ̀ kí ni gbàgbọ́ ní omọ́rin nílẹ̀ sí mọ́ lòdì àwọn bàbá tó bí ọlọ́mọ ewúdélé ewúdàkín ewúwìrín ọmọ kan kú lọ́nà Èjìgbò ẹ̀yin lọ́mọ lóríṣà Ògìyàn lòdì àwọn bàbá tó bí ọlọ́mọ tí fìgì ṣóńṣó gójú owó lòdì àwọn bàbá rẹ̀ gangan ni bàbá yín ti nílẹ̀ ẹgbà kọ́sù lẹ́wádìí ilẹ̀ gbẹ̀wùrà ẹ̀pà lákọ̀ọ́sù kò yà wá àjẹ nílé ọmọ kan kú lọ́nà Èjìgbò bẹ́ẹ̀ tí kàn kú lélẹ̀ kan kú òde ewúwìrín lẹ́mí jẹ́ Alásàkẹ́ ewúwìrín lẹ́mí jẹ́ ọmọ kan kú lọ́nà Èjìgbò. Afọláṣadé mi ọmọ ọlọ́dún tí mo dùn rẹ̀ lọ́dún àbúrò ay tí ń bẹ nílùú Canada ìwọ làbúrò kèsì tí ń bẹ ní London àbúrò Máyọ̀wá aláṣẹ Mayor Logistics tó kárí ayé ẹ̀gbọ́n àfò tí ń bẹ nílùú London ọmú ìyá yín ò ní kan títí ayé bẹ́ẹ̀ ṣe ṣera yín lóṣùṣù ọwọ̀ ayé tamọ̀ sí etí ń kẹ́yẹ èyí ò wá níyé sí yín lọ́rọ̀ wọn ní tù yín ká lágbára Olódùmarè ọba aláṣẹ ZYFOK Empire tí ń bẹ nílùú Amẹ́ríkà iléeṣẹ́ rẹ̀ àmọ̀ gbòòrò sí ni gbogbo ẹ̀yin tèmi nílùú Amẹ́ríkà tẹ́ bá ti fẹ́ oúnjẹ alálùbáríkà tí ń sara lóore àbí tẹ́ fásọ ọ̀gbà lóde eléyìí tó yàtọ̀ sí gbàrọ̀gùdù rárá ẹ mọ̀ kàn sí ZYFOK Empire lọ́wọ́ tí ó gara rárá. Àṣàkẹ́ ọmọ ọlọ́dún o bá bí mi pẹ́ta lónìí wọn kì ọ́ nígbè èjègbè ẹjọ́ tó ní wọn àmọ́ kì ọ́ ní mẹ́sàn-án mẹ́wàá mẹ́bí màmá kìtọ̀ mi wá aya yín léjìmọ̀ mẹ́kun ló lànà kò mí tó gbàjọ kí adé lóhùn sókè lónìí òun lónìí wọn àmọ́ kì ọ́ nígbè èjègbè ẹjọ́ alága FCBA Ẹ̀yinjú Olódùmarè lónìí wọn àmọ́ ṣàdúrà fún ọ lónìí ń tọ́ gẹ́gẹ́ kí ń tọ́ gẹ́gẹ́ délé àwọn bàbá rẹ tó bí ọ tó wá sọ ipò ní sú yín ká lágbára Olódùmarè ọba iwájú
iwájú lọ́pọ̀ ẹbí tí ń ré sí iwájú ló mọ lọ lágbára Olódùmarè ọbọ̀ ọmọ bíi ọbẹ̀ níbẹ̀ sọ àtẹ́lẹsẹ̀ abẹ́ ìnáwó gbogbo ẹni bá wá péré rẹ̀ níbi orí ládéládé tí ń bẹ lọ́rùn yóò ṣe ìdájọ́ wọn ẹni bá ní ọmọ ìwọ̀n rí sí ẹ̀sìn Olódùmarè àwáṣẹ fún wọn lágbára Olódùmarè ọba òní sí ṣe òní sí sọ òní sílẹ̀ tẹ̀ lágbára ọba dáníwáyé àdáni ìmọ̀ gbàgbé ẹni àṣàkẹ́nẹ́kùjẹ́ mọ fèsì lọ bọ́lá ọmọ mi ò sáàsì gbóhùn ẹnu mi Àjọkẹ́ Akéwì lèmi ń jẹ́ èmi bíbí lákẹ́ Àjọkẹ́ ọmọ kékeré ọ̀hún tó ní bá ń tẹ ọ̀rọ̀ ẹ̀gbọ́n Aláké ní sẹ́lẹ̀ àwọn bàbá mi báyìí sí bàbá ilé Aláké jọ bí mo lọ́dìjọ́ mi.